onílù. wọ́n tọ́jú olú sólórí kankan tó tọ́jú. àwọn elégbè ńkọ́ oníṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ tó ń ṣe. ìgbà tí mo ṣe play fún ní fújì for complete 7 years mo lè dálé gbà. kò sí olórin fújì kankan tí ń tọ́jú onílù bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tí à ń ṣe yìí kò ní àgírímẹ̀ǹtì rárá. ẹ tún wá gbọ́ ohun tí Àyàntúndé onílù tí ń ṣe ẹ̀gbọ́n sí Àyànlọ́wọ́ onílù K1 the ultimate tó sọ nípa rògbòdìyàn tó ń jà rìnrìn lágbo òṣèré fújì. ṣùgbọ́n kí n tó wá kán lu agbami ètò Díjí Naija tẹlifíṣàn náà lẹ balẹ̀ sí tẹ́ tí ń wò mí tẹ́ tí ń gbọ́ mi. ẹ dákun ẹ dábọ̀ ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí. ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kẹsì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ ṣé púpọ̀. 25 good years báyìí ni Àyàntúndé onílù sọ wípé òun fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onílù lábẹ́ àwọn òṣèré fújì kọ̀ọ̀kan bíi Délé Abíọ́dún, Ṣẹ̀fíù Ìṣọ̀lá àtàwọn míì. kódà ó lùlù lẹ́yìn gbajúmọ̀ olórin Ìgbò Onyeka Onwenu. àsìkò yìí gangan sì ni òun gbádùn wípé òun ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan nítorí Onyeka Onwenu jẹ́ èèyàn kan tó ní àgírímẹ̀ǹtì fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ pàápàá àwọn onílù rẹ̀. bẹ́ẹ̀ sì ni ó máa ń tẹ̀lé àgírímẹ̀ǹtì wọn lóòrèkóòrè lásìkò tí wọ́n bá ti lọ òde eré ṣíṣe. ṣùgbọ́n ní gbogbo ìgbà tí ó fi lùlù lẹ́yìn àwọn eléré fújì yìí kò sí nǹkan kan rere kan pàtó báyìí tó ń rí gbé ṣe. ó mà ṣe o. Àyàntúndé onílù wá kí ọ̀rọ̀ Àyànlọ́wọ́ onílù K1 the ultimate lẹ́yìn nípa bí àwọn eléré fújì ti ṣe máa ń tìrìtì àwọn onílù lábẹ́ wọn. ó ní ẹ̀gbọ́n lòun jẹ́ sí Àyànlọ́wọ́ kódà òun lòun kọ́ Àyànlọ́wọ́ níṣẹ́ ìlù lílù. kò sì sí ìrìn àjò rẹ̀ kankan báyìí tó ṣókùnkùn sí òun. lóòótọ́ sì ni pé Àyànlọ́wọ́ ò rí nǹkan kan báyìí pàtó gbé ṣe lásìkò tó ń ṣiṣẹ́ lábẹ́ K1 the ultimate. ó lágbára o. ó wá ṣàpèjúwe àwọn eléré fújì gẹ́gẹ́ bí ingrate pẹ̀lú bí wọ́n ti ṣe máa ń tìrìtì àwọn onílù wọn bíi ajá tí ó bá ọdẹ pẹran tí wàá ń jẹgun. káàsà eléyìí dìpọ̀ o. ẹ jẹ́ n fi fọ́nrán lẹ̀ báyìí ká jọjọ gbọ́ mò ń padà bọ̀ ná. torí àyàn sọ yẹn sí pé onílù ọmọ olùkọ́ níta. àdúrà wáyé. àdúrà wáyé ẹ̀yin náà lù dáa lẹ́yìn. eléré dáadáa. ibi eléré mélòó. wọ́n pọ̀ díẹ̀ náà o. ẹ dárúkọ wọn sà. bíi Délé Abíọ́dún. máa kàn pé ní Ṣẹ̀fíù Ìṣọ̀lá àyàn kọ́ fújì bẹ́ẹ̀ sì ló kọrin mọ́ Fansi Ayé Àlàmú gbogbo àwọn yàrá ti bá ṣe rere kó wá tó di pé mo ló padà sí ọ̀dọ̀ Onyeka Onwenu. olórin Ìgbò. ẹlù ìgbò Onyeka Onwenu. gbogbo rẹ́kọ̀dù Onyeka Onwenu ni kí mo dúró. irú ló lẹ lù mbẹ. gángan náà ni. ìlú ẹ̀mọ̀lú Ìgbò lù ni. no ẹ mọ̀ pé Ìgbò dialect beat reading lẹ́ẹ̀ máa fi sí ìpínlẹ̀ Ìgbò. bàbá. kò sálùjó kò sálùkòwé kò sí kankan reading ni. bàbá owó ìjọba ṣe all together how many years lẹ put into service. èmi o at least let's say 20-25 years. lẹbi ṣe nǹkan tẹ ṣe. lẹbi ṣe gbogbo ẹ bẹ́ẹ̀ gbogbo ìgbà tí mo ṣe play fún ní fújì tí mo ṣe play fún gbádùn play fáwọn yẹn nothing to show. ẹ sọ ní Yorùbá káwọn yẹn gbọ́ dáadáa. kò sí nǹkan kan tí mo lè tọ́ka sí pé nǹkan báyìí ló ṣe. fún 25 years. bẹ́ẹ̀ mo pé mo play fún. Délé Abíọ́dún. mo play fún Ṣẹ̀fíù tẹ́sán yẹn. Ṣẹ̀fíù tó mo sọ yẹn. Onyeka Onwenu. nígbà tí Fansi Ayé Àlàmú àbí. let me shock you nígbà tí mo ṣe play fún ní fújì for complete 7 years mo lè dálé gbà èlò ni wọ́n dẹ̀ gbalé 50 naira. àti wọn fún lówó ni. owó wo ẹ mọ̀ pé gbàtí onífújì bá ti pa owó tán ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ajá àtọ̀dẹ ṣé ẹ mọ̀ pé tẹ bá ti mú tí ajá tọ́dẹ bá ti mú ajá lọ sóko gbogbo gbòòrò kété gbòòrò yà gbòòrò ikú orúkọ tó bá fi ajá yẹn ló máa gbé alágbé bíngò mú tó bá ti pa ẹran yẹn tán tó bá jẹ́ pé wọ́n á débi tí wọ́n fẹ́ kí ẹran yẹn tí wọ́n fẹ́ sun ẹran yẹn tí ajá bá nọnu sí kí ni wọ́n máa ṣe fún un. àmì mo gbá lẹ́nu. àmì mo gbá lẹ́nu bí ọ̀rọ̀ ilé yàtọ̀ ní ìṣe. gbogbo àwọn tẹ́ dárúkọ ẹ̀ lágrímẹ̀tì pẹ̀lú wọn kẹ́ tó bẹ̀rẹ̀ ni. no irú iṣẹ́ ẹ bẹ́ẹ̀ kò lágrímẹ̀ àfi ìwé wọṣẹ́ ni àfi ìwé wọṣẹ́ ni. àbí àwọn tí àbáwọn tí ò lórúkọ gbogbo àwọn onílà lórúkọ. àkọsí ayé làwọn lórúkọ tí a fẹ́ ní lórúkọ Onyeka Onwenu lórúkọ káyáyé. ṣe play fún Onyeka Onwenu èmi enjoy madam. Onyeka Onwenu yàtọ̀. ó yàtọ̀ because ó ti ní iye tẹ́ máa gbà
lórí agreement nìyẹn. òun lá agreement ń tiẹ̀. yes ó ní iye tẹ́ máa gbà fún show tẹ́ bá tó wá lọ sí show tẹ́ pawó àlọ́dà owó nìyẹn. Oyeka Owenu. Oyeka Owenu. Ọmọ Igbo. yes tẹ́ bá tó wá bóyá ẹ wá travel there is travel allowance bóyá bíi 3,000 then 3,000. Travel Nigeria mi travel lọ sókè òkun. no bóyá lọ out of Lagos ẹ máa gbà allowance owó jẹ 3,000 per day ẹ bá lo 300 days ní travel yẹn ẹ máa gba 3,000 per day so ìyẹn àwọn yẹn yàtọ̀ sí àwọn onífújì wọ́n dẹ̀ yàtọ̀ sí àwọn oníjùjú ṣe because àwọn ti ní agreement yìí tó máa sọ. bàbá ọkùnrin tó wá jáde àyàn Kúnlé tó jáde Ayanlowo. ẹ wẹ̀ kẹ́mi dáadáa. ṣe é mọ̀ rí ṣáṣẹ́ èèyàn yín ni. ó dà pé family ni. àbúrò mi ni. àbúrò yín ni. ibi tí mo kọ́ nínú ẹ̀. ẹ̀yin lẹ kọ́ àyàn Kúnlé Ayanlowo. tẹ bá nọ́mbà wà lọ níbi tí mo wà yìí o àbúrò mi ni ọmọ adó àwáyé mi adó àwáyé lèmi náà ilé tí wọ́n rè ilé tèmi rè ṣé ti. ohun tó wá sọ ṣé o fi parọ́ ni. kò parọ́ àbò ní aláṣejù. kò parọ́ àbò ní alásọtán. kò ń ṣe aláṣejù. àbò ní kò ní tẹ́ lọ́rùn. kò ń ṣe pé kò ní tẹ́ lọ́rùn. ṣe rí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ yẹn le gan. èèyàn bá ẹ̀ṣẹ̀ for 32 years no achievement. achievement tí Kúnlé sọ kì í ṣe pé bóyá pé Kúnlé ò ní ìkọ̀kùn bẹ́ẹ̀ táì tó kúrò lẹ́yìn ẹ̀ tó lọ dúró sí London ní ìwọ̀nba owó tó rí bẹ́ẹ̀ ló fi ṣe ibi tó kẹlẹ̀ sọ pé ó ní ìsìn. but let me shock you ẹ jẹ́ ká gbé láti rí báyìí Ayọ̀túndé Fatai lórúkọ mi kò sí bàbá lélẹ́rẹ́ kan tó lè ta orin tó lè ta bíìtì fún mi o kò sí tó lè ta àlùjọ fún mi o kò sí tó lè ta arrangement fún mi. kí ni tùmọ̀ ilé tẹ́ ń sọ yìí. ẹ mọ̀ ní ti tẹ́ bá fẹ́ ṣe rẹ́kọ̀d tẹ́ bá dé studio wọ́n ní àyàn ẹlẹ́sìn sí bíbá yìí kíní kan ibi báyìí afẹ́ kálùjọ wọlé ibi báyìí afẹ́ kẹ́ẹ̀ṣe arrangement ẹ̀sọ́gbù ló máa ń pè kẹ́ẹ̀ṣe arrangement but àwọn eléyìí táwọn wí yìí tí wọ́n á sọ onímọ̀tò tọ̀tà wọn yìí now wọ́n ní kọ̀ǹpúsà tó ń ta orin fún wọn tó ń gbowó lórí ẹ̀ tí wọ́n bá ta orin fún wọn mo lè dárúkọ ní ìjọba ìbàdàn ṣẹ́rí ingrate ló pọ̀ jù náà àwọn olórin ìlú àwọn olórin ingrate wọ́n ti tẹ̀ pé àwọn nìkan làwọn nídòwó. tó ká pé wọn kì í tọ́jú ẹ̀yin onílù. wọ́n tọ́jú olù kò sólórí kankan tó tọ́jú olù. àwọn elégbè nǹkan oníṣẹ̀kẹ̀rẹ̀ tó ń ṣe owó tó ń ta. níbo ni alágogo. níbo ló ti elétò bọ́ta tó ló ń kọ́lé méjì òun kò tẹ́ lọ́wọ́ ẹjọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ níbo làdírẹ́sì ilé yẹn tó kọ́ níbo ni hòtẹ́ẹ̀lì yẹn wà kó sọ sí ìtẹ́kùnlẹ̀ sọ nọ́mbà ẹ̀ kàmọ́ọ̀lù àti ẹ̀pẹ́ ìbàdà yẹn tó jáde tó ń takùn Kúnlé ló mú lọ́wọ́ báyìí wọ́n ló ń sọ oríire ń tiẹ̀. sẹ́ríkẹ́ yẹn akáṣọ rẹ̀ bí àlùbọ́sà kọ́ ni wọ́n fi lórí ṣe mo dúpẹ́ lọ ibi tẹ́mi bá tèmi lé ṣe ìlú tẹ̀lé ìdúpẹ́lẹ́rẹ́ kankan mọ́. iṣẹ́ rẹ̀ wá ń ṣe sà. ìlú náà mo ń lù bẹ̀ church ló play fún. chọ́ọ̀chì lẹ́ ń play fún. owó wà ń bẹ̀ yẹn dáadáa. bàbá ń gbà ẹ ti wá ń play fún chọ́ọ̀chì ó tọ́dún mélòó sígbà tẹ̀ fi iṣẹ́ yẹn lẹ̀ ṣe àwọn ẹ̀ ń tẹ̀lé káàkiri. a ti wá lóbi 19 years. 19 years kí wàá ní kíni ìyàtọ̀ ìsín tẹ́tẹ̀lé ṣọ́ọ̀chì àti tẹ́tẹ̀lé àwọn olórí káàkiri. ó yàtọ̀ because now tó o bá ti wọ church pẹ̀lú agreement iye báyìí wọ́n fẹ́ máa sọ fún ẹ àbàdówó oṣù ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kì í ṣe pé bóyá pé alẹ́ òde lónìí wọ́n fún yẹn 2,000 kí ni 2,000 wọ́n kọ́ta sí. àbúrò mi mention bẹ́ẹ̀ pé Mr. Kunle Ayanlowo mú mi ó mention pé àwọn play 46 shows ó lọ fún ojú 8,000 nínú 8,000 ẹ̀ ló máa wọ mọ́tò wá láti Ìbàdàn àbí inú ẹ̀ náà ló tún ti máa jẹun so ẹ bá ka 46 shows 8,000 láti 370,000 let me shock you èló ni Wasiu gbà fún show ká ló gba 5 million fún show tó bá gba 5 million fún show ìgbà míì wọ́n máa play show márùn-ún mẹ́fà week ẹ bá mi sí 5 million yẹn times 6 or times 5 that's how much that's 30 million
ní 30 million yẹn kò kọ́ ní wọn kò kọ́ ní àwọn olórí àwọn tó ń jọ ṣiṣẹ́ ara tiẹ̀ ni tẹ́ bá tó wá dé ṣò náà ẹ tún máa pa owó náà ẹ kọ́ owó oṣù mẹ́ta wà á tún kó dà ṣé òun nìkan ló bá ní owó ṣe. orúkọ tó ń jẹ́ nìyẹn. gbogbo èèyàn náà ló ní owó fi ṣe tó ti yé ẹgbẹ́ òdúgbò bá wọn ṣiṣẹ́ o bẹ́ẹ̀ pàṣẹ́tì tó ti nílẹ̀ àyẹ̀ lọ́wọ́ sọ. bàbá owó ẹ wọn ní ká múlẹ̀ wọn ní ká lọ sí ibì kan. sẹ́yìn náà ṣerú ẹ̀ rí. mo ṣú ọ̀ pé kò lè parọ́. sẹ́yìn ṣerú ẹ̀ rí gbàtẹ́ wà pẹ̀lú àwọn olórin. nínú báyọ̀ múlẹ̀ kí ni jẹ́ múlẹ̀ o fún kọ́ọ̀lù lé mi lọ́wọ́ tó bá fẹ́ lè jù máa kúrò. kí ló ń gbé bọ́ọ̀lù òye kàwé nù tó lẹ́rù yín dáadáa. ẹ ló kò tí ìrọ̀kọ́ tó gbé mi kò ní ọdún òbí kọ́lé ẹni pé ṣó àwọn madam òye kàwé kò ń ṣe pé ọ́pìlẹ̀ mi bàálẹ̀ ọ́pìlẹ̀ mi bàálẹ̀ la ọ́pìlẹ̀ mi bàálẹ̀ lọ́tùlá ìgbà mi alẹ́ má ní ṣó rárá kò bá òfin ṣe. ìfẹ́ jókòó tì rèé ẹ̀rọ lọ́jọ́ ní church ṣe wá gbà yẹn sí láti wá ó ti wá keep for better. àdúpẹ́ lọ́wọ́ náà. àwọn tí ọkà tẹ ti nọ́ọ̀lì ni ẹ ti là á kọjá rí kí ni ìmọ̀ràn nípa àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà lọ́wọ́ tó ń sọ̀rọ̀ tó sọ̀rọ̀. ṣé láwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n jára wọn tí wọ́n bá lè jára wọn á da pẹ̀lú nǹkan tí Kunle Ayanlowo gbé bọ́sítà ó jí àwọn onílù pé kó kálukú mọ bó ṣe máa ṣe ra ẹ̀ tó yẹ àwọn olórin yẹn ó kéé sí mo gbọ́ ni mi ò tí ì bí débẹ̀ ni o wá sí ló kọ́ hòtẹ́ẹ̀lì tó gba 25 million tí wọ́n gbùgbẹ̀ níbo ni Kunle kọ́ hòtẹ́ẹ̀lì sí ẹ làdúgbò bí méjì ẹ làdúgbò bí ọdún ẹ làdúgbò bí ọgbọ̀n ọpọlọ yìí ló ti jáde náà ó yẹ ká máa kú ṣètò ara wa bẹ́ẹ̀ mi ò dẹ̀ tún lè bá wọn wí náà torí àwọn olùdíje náà elébi ni wọ́n ok nígbà tí wọ́n kó mi kù tó bá kó gbogbo àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ wọ́n bá cooperate pẹ̀lú Kunle tọ́jọ́ kó bẹ̀ bá kọ́ lórí mi ṣé wàá láwọn tó ti wá sọ pé àwọn àyọkọ́ lù sọ pé wọ́n á kórè ìgbò àwọn ẹ̀rọ tó wá bá ìgbò àti kọ́lọ́hún ti kú Ọlọ́run gbà wá. wọ́n lọ́nà àbáyọ báyìí. ọ̀nà àbáyọ náà ni kó kálukú jára ẹ̀ èrò èmi tí mo ti jára mi lélẹ́rẹ́ kan pé mi bàbá ti jọ sọ̀rọ̀ 20,000 mo fẹ́ gbà o 50,000 mo fẹ́ gbà o. ó ní K1 the ultimate nìkan kọ́ ni ọmọ anífowóṣe ó ní gbogbo àwọn pátápátá báyìí náà làwọn ní nǹkan táwọn fẹ́ fi owó ṣe lóòótọ́ ni fún ìdí èyí kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onílù lábẹ́ àwọn eléré fújì kọ̀ọ̀kan pàápàá àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ń lùlù lábẹ́ àwọn eléré fújì kan yára wọn ní brain kan sì já ara wọn kán make sure wípé àwọn ní agreement tó yè kooro láàrin àwọn pẹ̀lú ẹni tó fẹ́ máa bá ṣeré kó tó di wípé wọ́n jọjọ bẹ̀rẹ̀ eré ṣíṣe kí lè rògbà ẹ̀yin èèyàn wa náà lórí ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì ká jọjọ máa gbé yẹ̀wò títí nígbà míì tásùn wọn àjọjọ máa pàdé Digi Naija tẹlifíṣàn lẹ ti ń wò mí tẹ ti ń gbọ́ mi ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí ẹ dẹ̀ máa like comment kẹ́ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.